Daniel àtọ̀rẹ́ ẹ̀ kó sákóló àwọn So-Afe ọ̀kadà ni wọ́n jí gbé nípòkíà. Daniel tí wọ́n sọ sínú ihò kìnìún nínú bíbélì làwọn èèyàn ti ń gbọ́, àmọ́ tí ọkùnrin ẹni ọdún 22 tí wọ́n ń pè ní Daniel Adéyanjú yìí, àhámọ́ àwọn ọlọ́pàá ni wọ́n sọ òun sí ní tiẹ̀. Ìwà ibi ọwọ́ ẹ̀ ló sì gbé e débẹ̀. Ọ̀kadà bàjáàjì ẹni ẹlẹ́ni kan ló lọ jí gbé òun àti afurasí ẹlẹgbẹ́ Emmanuel Matthew ẹni ọdún 26. Alukoro àwọn ẹ̀ṣọ́ aláàbò So-Afe nípínlẹ̀ Ògùn Moruf Yusuf sọ f'Aláròyé pé ilé bàbá Uwuku tó wà ládùúgbò Kokashu ní ìlú Ìhúnbọ níjọba ìbílẹ̀ Ìpòkíà ni Daniel ń gbé nígbà tí Matthew ń gbé Ìzínì ládùúgbò Ìpọ́nlé Ìsakété lórílẹ̀‐èdè olómìnira Benin tó pààlà pẹ̀lú Nàìjíríà lágbègbè ọ̀hún. Wọ́n ní ọjọ́ 4 oṣù kínní ọdún yìí ni àwọn ẹ̀ṣọ́ So-Afe èyí tí ọ̀gá wọn kan Abdulkareem Abdulrazak Kosodi ń ṣe pàtiróòlù kiri ìgboro pẹ̀lú ọkọ̀ wọn. Àsìkò náà ni wọ́n ṣàkíyèsí àwọn géńdé méjì tí wọ́n ń ṣe ááyan pẹ̀lú òkú ọ̀kadà kan lẹ́gbẹ̀ẹ́ igbó. Ọ̀kadà náà takú mọ́ wọn lọ́wọ́, wọn ò sì rójú tú ẹ̀. Àwọn So-Afe pè wọ́n láti béèrè bóyá àwọn ni wọ́n ní ọ̀kadà náà. Wọ́n láwọn làwọn ní, ni wọ́n bá béèrè pé ìwé ẹ̀dà, àmọ́ dípò kí wọ́n kọ̀wé jáde níṣe ni wọ́n bẹ́lùgbẹ́ tí wọ́n ń sá lọ. Èyí tó mú káwọn So-Afe fura pé àfàìmọ̀ ni kì í ṣe ẹrù olè ni wọ́n ń pè ní tiwọn yìí. Ṣá wọ́n gbáfiyá wọn, wọ́n sì rí àwọn méjèèjì mú. Lásìkò ìwádìí làwọn afurasí adigunjalè yìí jẹ́wọ́ pé àwọn jí ọ̀kadà bàjáàjì náà ni. Wọ́n ní ìta ẹgbẹ́ làwọn ti jí i. Àyẹ̀wò fi hàn pé ọ̀gbẹ́ni Wàsíù Àkànní ló ní ọ̀kadà tí nọ́mbà rẹ̀ jẹ́ TRE 742UX ọ̀hún. Wọ́n ní ṣe lọkùnrin náà gun ọ̀kadà yìí wá ṣọdún nílé, ó sì páàkì rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ agboolé wọn ní ìta ẹgbẹ́ lálẹ́ àìsùn ọdún tuntun, ìyẹn ọjọ́ sátidé ọjọ́ 21 oṣù kejìlá ọdún tó lọ. Ṣùgbọ́n kí wọ́n tó pariwo Happy New Year, ọ̀kadà náà ti dàwátì. Daniel àti Matthew ti palẹ̀ mọ́, wọ́n jí i gbé. Lọ́rọ̀ kan, wọ́n ti fa àwọn afurasí méjèèjì láwọn ọlọ́pàá lọ́wọ́ lẹ́ka iléeṣẹ́ wọn tó wà nídìí ìrókò ìpínlẹ̀ Ògùn fún ìwádìí tó lọ́rìn. Wọ́n láwọn àti ọ̀kadà tí wọ́n jí ọ̀hún yóò fojú balẹ̀ ẹjọ́ tí ìwádìí bá ti parí láìpẹ́. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.